ní tuntun sọ fún wa ni pé ní tuntun sọ fún wa tó jẹ́ tó wà specialized fún ànábì nìkan yàtọ̀ sáwa mùmíní tó kù. Okay. tó yẹ kó Nínú àyà nìkan yìí, la fún specially táà fáwọn mùmíní tó kù táà fáwọn àwa tó kù táìsà ànábì. okay. So nínú àyà Ó yìí, wàá mọ̀ èwo nǹkan tẹ́ lẹ́yìn fẹ́ bèrè Mùsùlùmí ńbẹ̀. lè ṣe? Èwo lẹ́yìn Mùsùlùmí lè ṣe? Because ẹ sọ pé àwọn kan wà tó jẹ́ pé special privileges of ànábì mo gbà pẹ̀lú yín, but àwọn Mùsùlùmí tó kù, èwo nínú àyà yìí lẹ lè ṣe? Ṣé báwọn Málákàtà ìmánukum lẹ èyí lè tó ṣe? kù tá ni kílẹ̀ pé Imamat Málákàtà ìmánukum, àwọn ẹrú, àwọn right hand possession, ẹ̀yin lè fẹ́ wọn, right? àwọn tí right hand possession bẹ́ẹ̀ ni. Okay, àwọn wo ni àwọn right hand possession? àwọn right hand possession làwọn tó bá ìgbà tó ó nígbà kan tó já sí pé slave trade wà rampant tó yẹ pé nǹkan tí ó wà kò sẹ́rú mọ́ nsìn kò sẹ́ni tá a lè pè lẹ́rú mọ́ nsìn. Ẹrú ṣì èyí wà, òun wọ́n la ṣe lè ń Libya, ẹ má dismiss ẹ, ẹrú ṣì wà, wọ́n ṣì ń ṣe ń Libya. ó ti gbogbo ibi tí wọ́n bá ti ń ṣe nísìnyí ó ti against the international law kò sí law kankan lágbàáyé mọ́ tó accept fún kò sí law eré ẹ wà ń bẹ. Yusuf, ẹni sùúrù now. kò sí law kankan mọ́ láyé tó accept slave trade. Okay, can you shut the hell up? You can see someone's having a conversation. Gosh, what being nice to get on my mind around you now. Al-Karim, any suru, eti down, mo fẹ́ bi yín. Legislation yẹn pé ká má kó ẹrú mọ́. Ṣé àwọn èèyàn ló ṣe àbí legislation Allah ni? Okay, thank you. In bẹ nínú Quran níbi tí Allah ti ń sọ fún wa pé àwọn inú tó dáa nínú àwọn nǹkan tá a lè ṣe lẹ́yìn ìgbà tá a bá ti gba Allah ní Ọlọ́run ọba ẹyọ kan ṣoṣo tán òun ni ká máa tú àwọn ẹrú lẹ̀ lóko ẹrú. No, nǹkan tí mo bi yín kọ́ nìyẹn, mo ní pé international law ta ní tó sọ fún wa, for example, ṣé human rights law ta ní tó sọ fún wa pé kò sẹ́ni kankan tó máa kọ́ ẹnì kankan lẹ́rú o, ṣé Islam ló bring law yẹn àbí àwọn kèfèrí àwọn western world ṣe get? Islam kọ́ ló bring law kìí sì àwọn kèfèrí náà ló bring law nítorí àwọn tó jókòó tí wọ́n jọ ṣe òfin wọn internationally ẹ jẹ́ kí n dá yín lóhùn mà àwọn tí wọ́n jókòó tí wọ́n jọ ṣe òfin wọn internationally ẹni tí òun ṣe mùsùlùmí àti mùsùlùmí ń bẹ láàrin wọn so kò ń ṣe òfin tó já sí pé particular person ló ṣe is an international law tó wọ́n accept rẹ̀ globally. Okay, wonderful. And So it's nínú globally Islam, accepted. okay, so nínú Islam ṣé ẹni àyà kankan wà tó sọ wípé ó yá o ẹ lè kó ẹrú mọ́ o, slavery is impermissible. Salam alaikum. Wa alaikum salam, ẹni sùúrù náà. Ẹ dẹ̀ ń sọ pẹ̀lú ìbínú, salam alaikum. Wa alaikum salam. All right, so Mr. Al-Karim, ṣé lè show wa ní any ayat nínú Al-Quran àbí hadith kan tó sọ wípé ẹ̀yin Mùsùlùmí o kẹ́ máa kó ẹrú haramu ni? Ẹ jẹ́ bá wa tán comment section. kò sí a particular verse kankan nu Quran tó wá categorically pé ká ṣe ẹrú haramu ni ṣùgbọ́n àyà wa tó wà nu Quran pé nínú tó dáa jù téèyàn lè ṣe nínú sẹ́ẹ̀rẹ́ tí wọ́n máa kọ́ fún pé ẹni yéèyàn rẹ̀ náà ni kéèyàn máa free slave. Yeah, but Mr. Ali Karim, ẹ mọ̀ pé you cannot free something you don't own. Tẹ́ ẹ bá lẹ́rú ẹ lè free ẹ̀. So a ti confirm pé nínú Islam. èyàn lè free ẹgbọ́ èyàn lè free ẹrú láìsí kó lẹ́rú. No, ẹni sùúrù. Nǹkan tí mò ń try láti confirm ni wípé kò ṣáà síbi kankan tí Allah sọ pé ẹ lè kó ẹrú mọ́. So according to Islam, slavery is halal. Yes? No. According to Islam, ìtí mo fẹ́ sọ ẹ jẹ́ kí n sọ̀rọ̀. Islam wọ́n encourage àwọn Mùsùlùmí láti lọ máa free àwọn ẹrú kìí ṣe pé àwọn gangan náà ní ẹrú. Ṣé Islam náà sọ pé ẹ lè kó ẹrú àbí kò sọ pé ẹ lè kó ẹrú? Tí Islam ti sọ pé ká lọ kó ẹrú kò síbi kankan nu Quran tí Quran ti sọ pé ẹ lọ kó ẹrú. Máa fi hàn yín. Tí Quran sọ pé ẹ máa kó ẹrú. Máa fi hàn yín. Ó wà nínú Surah An-Nisa. Ó wà ń bẹ̀. Ẹ fún mi ẹ fi hàn mí. When tó bá ti di ẹni sùúrù, when it comes to slavery, Allah loves slavery. Allah gbádùn slavery kò bá nẹ̀. Kò sọ pé ẹ má ṣe. Can you wait? Wait, please.
Let me land my point. fún mi l'evidence yẹn. I'm mute. I'm gonna mute your bloody mic now. So again, make a point to me. Al-Karim, please. Ejo, I'm not a Muslim woman, okay? Any authority can come by. Now, in Kotimon being You are not a Muslim woman, but you are a woman. I'm a woman and I'm better than Allah. I'm better than Muhammad. You understand? So please, better than anybody. You are not even better than me. Allah. I'm better than Allah and I'm better than Please Muhammad. be quiet. So let me finish. How can you ask me Al-Karim, to be be quiet? quiet. Talk to And me and you asking me listen, to be quiet. please. What is it? Not stand like an Etiokin educated platform. please be quiet, Al-Karim. How can she talk like that? That she's better Al-Karim, than me. please be Allah, I'm quiet. better than Muhammad. If you are talking like that, you don't have any rights, any sense to talk to me in that manner. You are Shut your dirty stinking mouth. Because when I was speaking, insulting my belief. Who are you? who cares? Fuck Allah, fuck Muhammad. What are you gonna do about it? You can't do nothing. Fuck them Are both. you okay? Are you sensible okay? at all? Is Allah sensible when He says you can fuck children? That means that shows the level Is of your Allah disability. sensible? Is Allah sensible when He says you can beat your wife? Let's talk about sensibility. If you are sensible Let's enough, talk about sensibility. calm down. I will reset your brain. Don't tell me to calm down. I will reset your father's brain. Who the hell are you? Calm down. I will reset Allah's brain. I reset the Quran again now. Calm down. Calm down. Come on, try to make points. Me, Let's continue the program, please. Let's continue. Thank you. Nonsense. Now, Al-Karim, nínú àyà yìí tá a ṣe kà ká tó lọ sí àyà ẹrú kíkó tí mo máa fi hàn ẹ́. Let me stop using air for you now because you don't deserve any form of respect. Now, so àyà tí mo fi hàn ẹ́ yẹn òun nìyí lójú screen. Ṣé nínú àyà tá a kà yìí ṣé ànábì ṣó lè bá family member ẹ̀ sùn? Yes or no? Gẹ́gẹ́ bí nǹkan tó fi hàn mí, èmi náà ti yọ ẹ́ kò fún ẹ because you don't deserve any form of respect. We deserve. Oh, go and suck your dad. Oh, this guy is nothing but an idiot. Go suck your mom in the comment. Thank you. All right, next, please. Alim Kabir, okay. Ẹ kálẹ́ o. Ẹ kálẹ́. Yes, ma. Ẹ jọ̀ọ́ àtàn comment section. Ẹ jọ̀ọ́ àtàn comment mi mo bó ṣe ń ṣe ẹ jọ̀ọ́ moderator. Ẹ jọ̀ọ́ àtàn comment díẹ̀. Muslim ni mí o. Alhamdulillah, ẹ kálẹ́ sir. Tẹ́lẹ̀. Ṣùgbọ́n mo ti kúrò ńbẹ̀. Àmọ́ wọ́n lépa ẹ̀mí mi. Ẹ cross carpet. Wọ́n lépa ẹ̀mí mi. Kí lẹ mean ṣé lè ṣàlàyé dáadáa ṣé wọ́n ń lé yín ni? Bẹ́ẹ̀ ni ọmọ ìyá mi ó ti ní tóun bá gbá mi mú òun máa pa mí nítorí pé Allah èmi náà dẹ̀ understand. Ẹ jọ̀ọ́ ṣàánú mi o. Mo ṣe ń sọ̀rọ̀ inú fo àyàfo. Mo ń bá kiri. Ṣé àkáǹtì tẹ́ ń lò tẹ́lẹ̀ lílé àbẹ̀sẹ̀ ó pè lè? Bàbá mi mo ẹ̀ṣẹ̀ ó pè lè ni. Àdúgbò wo lẹ ń gbé? Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Ẹ ní sùúrù sàlámù àlékún. Sí ilẹ̀ Arabu lẹ wà ní. Rárá. No, kò sẹ́yìn ni mò ń bá sọ̀rọ̀ yìí ní ṣe sàlámù àlékún ni. Ipa àwọn ọmọ Arabu ló ń bá sọ̀rọ̀. Àdúgbò wo lẹ ń gbé Nàìjíríà? Ìlọrin ni mo ń gbé o. Ìlú àwọn mèsù jàǹbá nìyẹn. Àárín àwọn bandit lẹ́wà ẹ̀. Àwọn apanimáyọ̀dà lẹ́wà àárín wọn lẹ́wà ẹ̀ lẹ́yìn kẹ́ yẹra fún wọn. Wọ́n ti kọ̀ mí. Kẹ́ lọ bá lọ́ọ̀yà lọ rí gan-an apanimọ̀yọ̀dà ni. Wọ́n ti kọ̀ mí o, kò síbi tí mo fẹ́ sá lọ. Síbi tí mo fẹ́ sá lọ. Àbá kẹrì tí wà lọ́nà. Ẹ mọ̀ nǹkan tẹ́ máa ṣe. A ní àwọn tó sì lè gbà yín lẹ̀ Nàìjíríà. Ẹ ṣe fídíò kẹ́dẹ̀ sọ̀rọ̀ sí kẹ́ fi fọ́tò Sowore sí kẹ́ pé Sowore pé wọ́n fẹ́ pa yín torí ẹ̀sìn Islam o. Sowore lè torí yín wá lọ́rin because Sowore tí kan fẹ́ rẹ̀yìn ẹ̀jẹ̀ àbí kan fẹ́ dẹ́mi ẹ̀jẹ̀ lókodò. Ẹ jọ̀ọ́ àkáǹtì mi lè máa rìn jìnnà ni bóyá mo lè ṣe fídíò kí n sẹ́ndì ẹ̀ sí kẹ́ bá mi post ẹ̀.
màá gbogbo details tó yẹ kí n fi sí màá fi sí. ẹ ṣe kẹ bá di post ẹ sí online a máa ṣèfù ẹ follow wa. Ó dà ẹ ṣé o. Tẹ bá ti Ẹ ṣe ṣé, ẹ ẹ má gbé jẹ́ fọ́tò kó Sowore báyìí. sí ẹ dẹ̀ sọ̀rọ̀ sí báwọn akéwù tọrọ jẹ Ìlọrin àwọn bandit Ìlọrin fẹ́ pa yín torí Islam o. Sowore lè Ẹ ṣé torí o. yín wà lọrin agbọmọlà ní Sowore ẹ̀yin kẹmọ reason why tí Nàìjíríà ò fi dìbò fún màá ẹni. Ẹ ṣé o. He's the best Darling, man I ẹ jọ̀ọ́, never know in my life. ẹ tẹ̀lé mi kẹ́ message mi ẹ jọ̀ọ́, màá bá yín sọ̀rọ̀ nínú inbox. Ẹ lè message mi ní ìsìn, mo ní another Okay, call lo máa very dark man respond. àwọn méjèèjì yẹn. Wọ́n ní mo ti ya wèrè ni, wọ́n lórí mi ti dàrú ni, orí mi ò dẹ̀ dàrú. Ta ni bẹ́ẹ̀ lọrin tí ọ̀yà àfáà wo ni bẹ́ẹ̀ lọrin tí ọ̀yà wèrè. Àwọn gangan la kọ original wèrè àti wèrè lọ́ọ̀yà tó ń lọ gbé kéèsì adájọ́ tó lọ gbé kéèsì gbẹ̀lílì fún. Ìgbà tó wá gbé kéèsì fún ẹ pé yẹn gbé Quran lórí ó gbé ẹbọ lórí Quran ó dẹ̀ accept ẹ̀ ń jókòó ní court. Ẹwà àwọn èèyàn tó pè ní adájọ́ nílùú Ìlọrin. All of them are useless. Bọ́n lọ school bọ́n travel ni ó dàbí pé àwọn ará Ìlọrin yẹn Èkó ní London wọn Lagos State ní London àbá Amẹ́ríkà wọn ìwọ òdìdí adájọ́ wọn wá gbé kéèsì fún ọ pé èèyàn kan gbé Quran àwọn gbé ẹbọ sórí Quran ó dẹ̀ accept kéèsì yẹn this is the second time tí wọ́n máa jókòó ní court ẹ̀dẹ̀ lẹ́yìn kàwé Ìlọrin nǹkan ti ṣe yín o pìtìpìtì ayé ti ba yín o tó bá ń dárúkọ ìlú ọyẹkẹ mọ díjú ni ẹ ń ṣe èèyàn ẹranko nìyí ẹni tó gbé ìwọ òdìdí adájọ́ ọdẹ ń jókòó fúru kéèsì yẹn ọdẹ bá wọn negotiate lórí kéèsì yẹn ọdẹ pèrè ládájọ́ adájọ́ yẹn kan lọ test ọpọlọ ẹ kó sọ wà òkè sá kẹ máa imagine ẹni tó lò bí 15 years láti fi study wọn dẹ ń gbé kéèsì pé nìkan gbé ẹbọ lórí Quran ọdẹ accept ọdẹ tẹ́wọ́ gba kéèsì yẹn ẹ̀dẹ̀ ń jókòó nínú kóòtù Ìlọrin nǹkan ti ṣe yín o so ẹ ṣe kan dẹ́nìkà ẹ ṣe yẹn brọ́dà ẹ ṣe fídíò kẹ̀dẹ̀ lẹ fọ́tò Sowore àbí very dark man àwọn tó lè gbà yín lẹ Nàìjíríà nìyẹn o DPO Ìlọrin ò lè gbà yín lẹ o lọ́ọ̀yà Ìlọrin kò lè gbà yín adájọ́ Ìlọrin ò lè gbà yín o so àwọn tó lè gbà yín mo ti dárúkọ yẹn apanimọ̀yọ̀dà ni wọ́n ń lọrin. And gbogbo iléeṣẹ́ ti gbọ́ àwọn èèyàn lè rò pọ́n parọ́ but nǹkan tó máa ń ṣẹlẹ̀ all over the world nìyí ọ̀rẹ́ mi kan tó ṣe fi Islam lẹ̀ ó ti máa ń wá panel mi for the past 2 years ó máa argue á bú mi á ṣe gbogbo ẹ̀ eventually ó fi Islam lẹ̀ di ṣẹ̀ṣẹ̀ mọ́ pọ́ ti lé kúrò nílé ó ti fi Scotland lẹ̀ now she's in England she's running for her life because of family member ẹ̀ ọ̀rọ̀ nǹkan tá à ń sọ nìyí gbogbo nǹkan tá à ń sọ nìyí Ànábì Muhammad sọ wípé ẹnikẹ́ni tó bá fi Islam lẹ̀ fàtúlóhùn kẹpa wọn létà àwọn tá bá sọ pé ẹ̀sìn yín ẹ̀sìn líle ni ẹ sọ pé ọ̀tá Islam ni wá létà àwọn tá bá sọ pé Islam ò da ẹ sọ pé àkọ hate Islam ẹ̀kọ́ láìkí wa ni no we love you people I hate yín but ẹ̀sìn tẹ́ gbé wá gbogbo rule tẹ́ gbé wá gbogbo hostility tẹ́ gbé wá ẹ pa is Allah a vampire why so much blood tó bá jẹ́ pé Allah ni is Akbar Allah ni the greatest ṣé kò lè judge bọ̀bọ̀ ẹ̀ tó bá ti dé àlùjánnà àbí tó bá ti tí ayé bá ti parí according to you people ṣe get ẹ̀sìn líle ni o very very dangerous deadly ideology it's a death cult ikú ṣáà ni anyway kí brother yẹn kọ́ follow me màá bá wọn sọ̀rọ̀ màá just to check out, make sure everything is genuine and stuff like that. Má bá wọn sọ̀rọ̀. All right, next one, please. Ẹ ṣé. All right, ẹ ṣé Abubakar àbí Mr. Kamil. Ẹ̀sìn Islam. Ọlọ́run má jẹ́ ṣẹ́rù Allah. All right, ẹgbọ́n sókè o, Mr. Mímẹ́ni tó wá, ṣé Mr. Kamil àbí Abubakar? Abubakar ni. Ó yá, àfà. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Wa alaikum salam. Ẹ dákun fẹ́ tọrọ nǹkan lọ́wọ́ yín náà tó bá pọ̀ tó bá lè ṣe ni ọ̀ tó ti yín sẹ́ pé orí ètò ọwọ́ yín ló wà tí bá dẹ̀ lè yọ̀ǹda màá dúpẹ́ tí ẹ bá dẹ̀ ṣe alhamdulilayi náà ni. Ó yẹ ẹ bẹ̀rẹ̀ ó depend ẹ bẹ̀rẹ̀. Abdulkareem tẹ́ ẹ sọ̀kalẹ̀ ẹ dákun ẹ bá wọn dá padà sókè padà. Kí ni ṣó torí yín wá bí mi. Ó máa jẹ́ kí n sọ̀rọ̀. Sísítà ní sùúrù náà
Wait a mo minute. tó kó Abubakar dáná Abubakar ní sọ̀rọ̀ mo kàn bí mo ní ṣó máa jẹ́ ẹ jù ìdí wá tí mo lọ ṣe drop ẹ̀ ni wípé ó interrupt me while I'm making my point. Tó bá jẹ́ kí n sọ̀rọ̀ tó bá wà I'm sorry making civil no problem. I'm sorry on his behalf please ọmọ ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ń gbà mí ẹ dákun ọmọ torí Yorùbá la tẹ́pẹ́ lómi tí ń sọ̀rọ̀ bí egede ilé Yorùbá la jọ ń sọ̀rọ̀ ẹ dákun torí tọ́lọ́ ẹ dákun. tó bá ti send request ẹ máa wo comment section yẹn. kò send request tó bá ẹ ti ṣe send ẹ jẹ́ kí mi drop kẹgbẹ́ wọlé you go drop máa dẹ́ kí n drop. so jẹ́ ká tẹ̀síwájú yóò sí comment section Camille. Tó bá request máa gbé sókè no problem. Camille ẹ lè gbóhùn sókè mi ì tí ì rí wọn but mi ì tí ì rí nísìn but tó bá tí n bá ti rí máa gbé sókè. All right Camille ẹ lè gbóhùn sókè. Ẹ kálẹ̀ mo kí yín o. Mr. Camille Shawambe. Hello. Ẹ káalẹ́ ms baba, ẹ káalẹ́ ẹ̀yin ìyá wa nínú ilé. Mi mọ̀ bóyá ẹ̀ ń gbọ́ mi mà. Yeah, ẹ gbóhùn sókè. Gbogbo lè ń gbọ́ yín o bóyá wọn ni wọn ò gbọ́ wa. Nẹ́tíwọ̀kì yẹn ló ń bíríkì mi ni ò jẹ́ kí n dákẹ́. Ẹ má bínú Mr. Camille tí network yín bá ti better ẹ lè padà wá máa gbé yín sókè but right now nílé ní conversation because network yín ò dáa ẹ má bínú. All right Alpha Kéwú Yẹmí ẹ gbóhùn sókè ẹ kálẹ́. Assalamu alaikum. Wa alaikum ayash. Ẹ káalẹ́ o. Yes, àkúṣe ni mà. Bọ̀ ẹ gbọ́n pé Yorùbá là ń sọ ń bíbá kí ló tẹ̀ ń kí wa ní sàlámà lẹ́kùn. Ẹ kí wa pé kálẹ̀ náà. Ṣé assalamu alaikum. Gbogbo ẹ̀ tẹ́ ẹ bá ẹ̀sìn Ìsìlámù jẹ́ ayé gbogbo Ẹ yín. má drop wọn o ẹ má drop wọn ẹ jẹ́ kó sọ̀rọ̀ ẹ má ẹ̀ drop wọn o. Go ahead Alhaji show us the way of Islam. ó yá Go ahead. ká mute. Ẹ má mute wọn o ẹ má bínú Alpha Kéwú. Mods, please, ẹ má mute wọn. Ó yá, Alhaji Adébámbọ̀, ó yá, ẹ show wa ní nǹkan tí Islam kọ́ yín. Go ahead. Show your behavior. Go ahead. Hello, listen to me. Nobody force you. Hello, there's nobody force anyone to join Islam. Exactly. Ẹ̀sìn tó bá wọn anybody ló lè ṣe. We are in free world. So you don't have to interrupt someone else's religion. Ẹ̀sìn tó bá mọ̀ pé o lè ṣe, you are free to do it. No one is forcing you to join Islam. So please, ẹ má bà Islam jẹ́, ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Islam ló Islam fún mi. jẹ́. That's what I just want to say. Ẹ lè gbé mi wálẹ̀. Ṣé nǹkan tẹ́ bẹ́ẹ̀ so. Ẹ̀sìn tó bá wọn anybody. Okay. Hello, listen to me. Alhaji You are talking now. Okay, èèyàn mélòó ló ti wá bá yín lérí? Mo jẹ́ kẹ́ sọ̀rọ̀ ẹ ní sùúrù ẹ jọ̀ọ́. Now, mo ń béèrè question lọ́wọ́ yín. Ẹ sọ wípé ká má bú Islam, ká má ruin Islam kìnnìkan. Mo wá bí yín ṣé tá bá ń ka nǹkan tó wà nínú ìwé ṣé ìyẹn mean pé a ti ń ruin Islam ṣebí nǹkan tó kọ síwèé là ń kà àbí torí àjẹ́ mùsùlùmí a lè ka Quran mọ́ a lè ka Quran now we don't need to be Muslim in order to read the Quran. You are right. You can no it. Ó yá ẹ sọ̀rọ̀. Wife ẹni tí ń bá wa sọ̀rọ̀ pé kọ́kọ́ bèrè pé kí ni túmọ̀ ájì lọ́wọ́ ẹ̀ tó kọ́kọ́ bá mọ̀ òun nípa mùsùlùmí. You are free to read the Quran. But don't interrupt someone else's religion. Any ẹ̀sìn tó bá mú anybody ló lè ṣe. Ẹni tó bá máa ṣe àkóso ṣà, ẹni tó bá máa ṣe Christian kó ṣe Christian, ẹni tó bá máa ṣe Muslim kó ṣe. So ẹ̀sìn tó yàn bá mú tó bá ti gbàgbọ́ lé lórí pé o lè ṣe you are free. Alhaji tí n bá ẹni sọ̀rọ̀ Kéwú tí n bá continue láti máa sọ̀rọ̀ nípa Islam kí lẹ máa ṣe fún mi? Ṣé máa nà mí àbí nǹkan kan ni? Mo kàn béèrè ni o tí bá sọ pé no mi ní stop má sì máa sọ̀rọ̀ nípa Islam kí lẹ máa ṣe fún mi ṣé máa nà mí.
Kò kí ni mo sọ̀rọ̀ fẹ́ ṣe? nínú Ṣé bẹ́ẹ̀. èmi ni mo fẹ́ gbèjà Ọlọ́run ni? Kò ń Exactly. sọ̀rọ̀ nínú ṣé mi fẹ́ gbèjà Ọlọ́run ni? Ẹ But mọ̀ I'm pé telling you what is right. ẹ ti ń gbèjà Allah because ìgbà tẹ wá sókè olórí burúkú ní gbogbo yín, you came in a defensive manner. Ẹ ti ń gbèjà Allah Ṣé bẹ́ẹ̀ ṣe wá sókè. ẹni tó That's sọ̀rọ̀ exactly yẹn what òun you ló are jẹ́ doing. kálájì sọ̀rọ̀ bẹ́ẹ̀. Ẹni tó sọ̀rọ̀ ló jẹ́ kálájì sọ̀rọ̀ bẹ́ẹ̀. Kò matter because Alpha Kewu tí Allah bá lágbára tí n bá ti lè Okay, bú Allah. Ẹ jẹ́ kí Allah I'm deal listening with to you. me, not you. Ẹ̀yin kọ́ lè máa deal pẹ̀lú mi. Ẹ jẹ́ ká Allah ṣe share now because ẹ mọ̀ pé tẹ bá ń wá sókè tí inú bá bí yín, you are showing us that this God is powerless indirectly Ẹ kàn ń because ṣí ẹ fi àwọn hàn èèyàn mí lọ́nà, nìyẹn. ẹ̀ ń ṣí wọn lọ́nà. Allah wives. Alhaji Allah ló máa ń ṣìyàn lọ́nà. Ẹ já káyà kan. Allah Káwọn ẹni tó ń wives. ṣìyàn lọ́nà. Bóyá èmi ni Allah àbí wives, Allah. sorry for disturb. Àkànbí, go ahead. Yeah, ask this Ọ̀yá. Alhaji. Ó là ń síyàn lọ́nà. Kí ni ìtumọ̀ Alhaji tó ń jẹ́? What is the meaning of Alhaji? Kí ni ìtumọ̀ pásítọ̀? Ọ̀gá àwọn ọkọ ni mò ń bá sọ̀rọ̀ ẹ̀ jíkí mẹ́rin tí mò ń bá sọ̀rọ̀ kó sọ̀rọ̀. Kò mú tó bá tún sí máìkì a máa drop ẹ ni o. Ìtumọ̀ Alhaji. Hello. Yes. Listen to me. À ń listen kí ni ìtumọ̀ Alhaji? Kí ni ìtumọ̀ Alhaji? Àlejò ni ìtumọ̀ Alhaji. Alhaji ẹ tó Ìjọba lọ fún làákà ìgbọ́ pilgrims kéèyàn mọ tó lọ pé fún èèyàn lálejò. pilgrim ní. Ẹ wo please you don't have to ask So me any question now please. ó wá bíbá What I yìí just want to sí say pé ó là ń síyàn ẹ má lọ́nà. Ṣé èèyàn tó lọ sílùú òòlù tó dé padà tó ní kó máa pè òun lálàájì sóhun gangan ò ti sìn náà. Okay, what is your concern with that? Ó concern mi fẹ́ kó sìn náà ni mo fi ń pè ẹ́ padà. Wáyé tó máa fi pè rẹ lálejò sórúkọ nìyẹn. Olórí burúkú ni ẹ. Ẹ mo gbà àwọn tó ń sọ lórí burúkú tó lọ sílùú òòlù tó dé padà tó ní kó máa pè ẹ́ lálàájì so ò ti sìn already. Ó lọ sínú òòlù ó kówó iyebíye lọ ó rántí ọjọ́ iwájú ẹ̀ kó tó bá dàgbà tó bá lè ṣiṣẹ́ mọ́ kí ló fẹ́ bá bóyá ìjọba ló dẹ̀ rún ẹ lọ ó wá dé padà oníkan máa pè é ní Alhaji ọ̀hún fẹ́ yín bí ẹni tó ń sun Alhaji Adéwálé ìwọ náà fẹ́ yín yìí ó sì wọ́gùn ò ti sìn náà oníkan máa pè é lálàjì kí ni ìtumọ̀ Alhaji wẹ́rẹ̀ ní àlejò ni is it make sense? So make sense ó lọ sílùú onílùú ó dé padà oníkan máa pè é ní Alhaji Adéwálé ìwọ náà fẹ́ yín gbòò bí ẹran léyà wọ́n á sọ pé wọ́n ń sin àwọn kan lọ́nà síwọ̀ gangan ò ti ṣìnà ó dé bí òun ṣe pé sẹ́nìkan ló kó ba ẹni ó tó yẹ kó fi bíúdì ọjọ́ iwájú ẹ̀ sẹ́nìkan ló ní kó lọ fún wọn Sáúdì ni torí pé wọ́n ti dẹ́rù báyìí àlùjọ́nà kan wà níbì kan iná kan wà níbì kan ó fẹ́ wọ ná àlùjọ́nà ló fẹ́ wọ̀ nítorí ẹ̀ ló fi kó 10 million lọ fún wọn Sáúdì àwọn fowó tí wọ́n fi ń bíúdì ọjọ́ iwájú tí wọ́n fẹ́ yín léyìn Mẹ́kà àti táìtù Alhaji àrè. Mo fẹ́ káyà ẹ̀ fún wọn. Ẹ káyà lọ jàre. Ẹ má bínú tó Alhaji. Ìwọ́n tó pè ti jà ọ̀rẹ́jì. Ẹ má ṣépè mọ́ ṣẹ́gẹ̀t. Ṣé rí pé èmi ò ṣépè ohun tí tẹ bá ṣépè fún mi first. So Alhaji ẹ já calm down. Now ìyàwó akẹ́ tó káyà ẹ ní sùúrù Alhaji ní láìka àbòsí àtọjọ́ tẹ ti ń pariwo ẹ paná Adébọrẹ́ ta ló mú yín sí tébù ti tán nìyẹn ààbò ẹ̀sìn nǹkan tó wà nù Kuran òun là ń kà nǹkan tẹ́ sọ fún wa nílé kéwú kọ́ la bá ń bẹ̀ bí láìlẹ̀ àdìm ń tẹ́ sọ fún wa kọ́ la bá so please ẹ má yẹ kára ta yín ẹ jẹ́ kájọ kà á kájọ ṣàlàyé ẹ̀ kájọ sọ̀hábà ẹ̀ fúnra wa káyànnà náà ẹ̀ fúnra wa ìyá ẹgbẹ́ wọn débẹ̀ ẹ ṣe. Mr. Alhaji walaikum Mr. Abu ẹni sọ̀rọ̀ sá. Àwọn ṣe pé sàlámà lékún fún yín gbàdé gbọ́dọ̀ à ń sọ Yorùbá dẹ̀ ní sàlámà lékún kódà yín people yìí fi gọ̀ báyìí náà. ọlọ́ba ní sùúrù ẹnu rẹ pọ̀. It's fine. No problem. Béèyàn bá gbọ́ sálámà máa wí tó ẹgbẹ́ yẹn. Tí ọmọ aráàlú wa ní abúlé Lárúbáwá. Abúlé Lárúbáwá we are here speaking Yorùbá you are coming here sí sàlámà lékún kí ló kàn wá pẹ̀lú sàlámà lékún. Bí kírísítẹ́nì bá wọlé tó bá ní aleluya máa tó wà ní ọ̀dà kí ló kàn wá pẹ̀lú aleluya máa wọlé burúkú aleluya gẹ́ sófò ó ń sẹ̀sì gan sófò aleluya pàṣẹ ayé. Ẹjọ́ náà. Ẹ jẹ́ kí wọ́n tú àyà tí wọ́n fẹ́ sí i. Ẹ jẹ́ kí wọ́n tú bàbá sí i.
ẹ ṣé imam ẹ jọ̀ọ́ ẹ ní sùúrù gbogbo lẹ ẹ sọ̀rọ̀ alhaji èmi kàn fẹ́ sọ nǹkan kan ni because ìpàtẹ́wá sókè sọ pé à ń ṣì èèyàn lọ́nà èmi dẹ̀ ká nínú alquran ni pé Allah fúnra rẹ̀ ló máa ń ṣe èèyàn lọ́nà so mo gbé suratu Ibrahim wá aya number 4 ó sọ wípé we have not sent a messenger àti ìran òjíṣẹ́ kankan except in the language of his people to clarify the message àyàfi tí òjíṣẹ́ yẹn bá ń sọ language àwọn èèyàn ẹ̀ tó máa fi ṣàlàyé message yẹn fún un ó ní pé then Allah leads whoever he wills to stray Allah ló máa ń ṣìyàn lọ́nà ẹni tó bá fẹ́ á ṣì lọ́nà ó ní and guide whoever he wills so alhaji nǹkan tẹ́ accuse mi fi hàn pé mi mò ń ṣìyàn lọ́nà according to this surah and ayah tí mo kà fún yín ta ni ẹni tó ń ṣìyàn lọ́nà ṣé èmi àbí Allahu subhanahu wa ta'ala. ẹ jọ ṣé kí n Alhaji dáhùn ni mo torí Ọlọ́run ẹ no jọ. Alhaji mo fẹ́ bá sọ̀rọ̀ ẹ jọ̀ọ́ imam ẹ ní sùúrù 1 second please ẹ jẹ́ ká Alhaji gbóhùn sókè Alhaji question yẹn ni that question is for you sir never mind ẹ lè ṣí máìkì yín. Alhaji because tẹ́ bá wo nothing can happen otherwise except by the aláàjì will no of dey Allah. think ó ti gbọ́rọ̀ Ẹ ó ti ti get gbọ́ ọ̀rọ̀ tó ti kún gbọ́ tó fi di ó ti gbọ́ ó ti ń ronú. Imam, Imam, Talk to another person ó ti Imam, dorí kodò ó ti ń ronú. tó bá ipá lájí bá kéwì ni kò ní ìdí ọ̀rọ̀ yóò fàrònú àlàyé ni ronú gbà tí yẹn kó tẹ́mi lọ sáwùdí kí tó ló ti fẹ́ gbé náà wọn kò ń lálejò kì í sọ̀rọ̀ ronú kò ó ti sọ̀rọ̀ ronú ronú ni tí ò bá ronú kó sí máìkì ẹ̀ bó tí ò bá ronú owó tó fi jóná kó sí máìkì ẹ̀. ọlọsìn ìbọlọ fi sin lọ́hùn ni kárakára Àlàyé ọ̀tọ̀ ni. sùn rárá ẹ ní sùúrù tààrin gbogbo iṣẹ́ lẹ sí àgbẹ̀. Akànbí ẹ Alhaji jọ̀ọ́ ẹ má Alhaji jẹ́ yẹn ń kó sunkún. Alhaji yẹn ń kádàrá sunkún. kálukú Fóònù mi ọ̀tọ̀ọ̀tọ̀ ti ni ń lájì sun. ti ń sunkún ó fowó ní jóná ló fowó ra kú. ọ̀rọ̀ tó bá lájí nù fún ọmọ sunkún lè. Alpha Kewuyemi ẹ jọ̀ọ́ ẹ padà wá sókè bọ̀ ẹ jọ̀ọ́ ẹ mute mic ẹ jọ̀ọ́ Tálájì máa fún 10 seconds tí wọ́n bá unmute ẹlòmíì lè gbóhùn sókè ṣe understand Alhaji Adébámbọ̀ ẹ jọ̀ọ́ sá náà ẹ ṣí mic yín náà mo ti ń send in invitation unless tẹ́ bá fẹ́ sọ̀rọ̀ tẹ́ bá fẹ́ engage in this topic no ẹ kàn sọ pé mi ì fẹ́ sọ̀rọ̀ á dẹ̀ move on ṣé fẹ́ sọ̀rọ̀ or not 9 8 7 6 5 4 3 2 1 so Alhaji doesn't seem like he wants to have a conversation. lájì ti ń sunkún ẹ̀mẹ̀dì náà All lájì ti ń right, next sunkún person. ó ti fowó Next jóná person. 2026 ó gbé báàgì kọ́rọ̀ bí ẹni tí lọ́n tọrọ owó ó pa àwọn gbélé ayé àwọn ṣe nǹkan kí wọ́n pa àwọn balẹ̀ ayé àwọn jẹ́ ni ó tó yẹ kẹ́ fi ṣe nǹkan kalẹ̀ fáwọn àrọ́mọdọ́mọ yín àwọn wèrè kan wá ń tẹ̀yìn wọn níṣẹ́ lọ́wọ́ wọn ní ẹ̀kọ́ wọ̀ òun wá sáwùdí ẹ̀yin náà wá ń kó lọ ẹ̀yin dìdìrìn ó dé padà ó ní kọ́ ọmọ pè ọ́ lálàájì òpònú ọ̀dẹ̀ tí ì sìnà ẹni tó wọ́n ń pè lálàájì ilẹ̀ Yorùbá àtẹni tó jáde mọ́ mọ́tò lẹ́nu wọn yàtọ̀ torópò òun làwọn méjèèjì ẹni tí ó wọ̀ ọ̀dọ̀ tó jáde mọ́ mọ́tò lẹ́nu àtẹni tó lọ sáwùdí tó dé tó ń pè lálàájì they are all the same òpònú ni wọ́n. Okay, all right. So, Imam, Al-Imam Elegbons, okay, thank you for your patience. Go ahead. Ẹ kalẹ́, Ẹ kálẹ́. ẹ kú àtàárọ̀. Sẹ́rí Yes. Ṣé but Muslim ni? Ṣebí Muslim ọ̀rọ̀ ni? tí mo Okay, fẹ́ sọ tó Al-Imam, all right. ẹ jọ̀ọ́. Ó yẹ sọ̀rọ̀, màmí. Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ ẹ fún mi láyè. Ṣé àwọn agbára wà lọ́wọ́ yín? Ẹ lágbára àti jáyàn bọ́ àbí nǹkan kan torí Ọlọ́run ẹ fún mi láyè. Àǹtí ẹ̀yin tẹ́ sọ̀rọ̀ kan ní ẹ kì í búyàn àfi tán bá bú yín ọ̀rọ̀ yóò kì í sọ̀rọ̀ ìbú. Mi ò lè dá Àlàjì lẹ́bi ṣẹ́gẹ́tì kò sí ẹni tán máa bú ìyá rẹ̀ tó bá sọ pọ́jọ́ pé òun ò tí tó ó ti tó ó sún síwájú ni. Ṣé rí gbogbo ohun tá à ń ṣe yìí àkọ́kọ́ náà àyà tẹ́ tú yìí ìgbà tẹ́ ń sọ̀rọ̀ sí àwọn pé mi sọ̀rọ̀ àyà tẹ́ tú pé Allah ń ṣìyàn Imam, lọ́nà. ẹ má bínú ká tó káyà. Mi like false accusation. Èmi ò bú ìyá anybody o. I didn't talk about Ìyàpọ̀ anybody's ó parent. fi yẹn ṣe àpèjúwe ni o. Yeah, but Islam ò ń ṣe ìyá. bẹ́ẹ̀ ṣe Islam is a religion. sọ It's pé not a human being. Olóṣòbò aláàyè kan fi kàn ṣe tí mi ò ṣẹ́gẹ̀t. Wọ́n kàn pa òwe ni. àtẹ̀tù yìí kò kí ń ṣe bẹ́ẹ̀ ni wọ́n á ní ẹlẹ́ẹ̀kejì ni pé ẹ jẹ́ kí n sọ ọ̀rọ̀ tó bẹ́ẹ̀ ṣe jù ẹ lè ń rán agbára lọ́wọ́ yín o ẹ jẹ́ kí n kọ́kọ́ fún kí n dájú ṣe rí Quran Yorùbá
àti Network English in break o imam. tí Quran Yorùbá àti English Network in break. ṣe rí Ẹni àwọn tó sùúrù kọ́kọ́ tú ẹjọ́ ẹ Quran má Yorùbá bínú. ṣé ẹ ti ń gbọ́ mi báyìí. Okay. Mo ti ń gbọ́, yeah. Mo ti ń gbọ́, ẹ try now. ṣe rí ẹni tó kọ́kọ́ tú láti Yorùbá mi mo ṣe máa pe ẹni ẹ tó máa yẹ yín tí òun fẹ́ ìsìlámù ni ẹni tó kọ́kọ́ tú ṣe rí ibi tí wọ́n bá tú torí pé mo lè mi ìjọ ìdìbò wọn wo èyí wọ́n sọ tí wọ́n tú Yorùbá sọ pé Yorùbá tí Network imam yìí ò dá o, mi ò gbọ́ kankan. ṣùgbọ́n kò sí kàtà ẹ̀ Alpha imam, ṣe your ti ń gbọ́ mi network báyìí. is so bad. Ohun yín bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ ń sàn on break, so we cannot hear most of what you are saying. On break. Ẹ gbọ́ mi rárá. ẹ kò ní mosque kẹ bọ́ síta. alimam Mosque kan ní mo wà adé ẹ ṣe rí báyìí mosque kan mo àti máa di náà ìsìnkẹ́sì mosque kan ní mo wà inú ilé mi ni mo wà. ẹ má fọwọ́ ẹ má dúró létí àfa. Ẹ má tap alimam, ẹ má tap screen. Need láti tap. Àwọn tó wà nínú box need láti tap screen. So don't tap. Ẹ kọ shift kẹ kúrò ní bóyá ẹgbẹ́ Quran àbí mọ́sálásí tẹ́ wà kẹ go to an open area. Ṣé get? Ó lè fix ẹ. so ti ẹ ká gbọ́ pé ilé tí wọ́n ń sọ Kùránì kalẹ̀ sí nẹ́tíwọ̀kì ẹ̀ ò dáa so yẹ kí yẹn lè gbọ́ yẹn. ṣèbéyàn ló ṣe network imagine àlàyé tí ìmáàmù fẹ́ ṣe ni pé ṣé ẹ̀ ń gbọ́ mi. ẹ̀gbọ́n. ṣé à ń gbọ́ yín. so ẹni tó kọ́kọ́ tú àlùkùránì sí Yorùbá ní ilẹ̀ Yorùbá ti wà yìí kò kì í ṣe mùsùlùmí so kírísítẹ́nì ni mi ìrántí orúkọ ẹni yẹn tó kọ́kọ́ tú àlùkùránì sí èdè Yorùbá. kò sí àbá yín jà sí ẹ̀ ìtawà ń kà ní báyìí lárúbáwá àtẹ̀dẹ̀ òyìnbó là ń kà. gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ló ṣẹlẹ̀ ẹni tóun náà kọ́kọ́ tú sí èdè Gẹ̀ẹ́sì tẹ́yìn náà kà yẹn ìtúkùtù ló ń tú. wọn sí kóòtù kí ló aláwa ìfẹ́ jẹ́ ká ṣe báyìí ẹ jẹ́ kí wọ́n ka Kùránì ní lárúbáwá kọ́ wọn dẹ̀ máa jù ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ báyìí aláwa ìfẹ́ ẹ ṣí máìkì yín kẹ́ ẹ̀ǹgéjì wọn ẹ kà ní lárúbáwá kẹ́dẹ̀ tù. Ọlọ́run bá jẹ́ kó yẹ pé òun náà lòun máa sọ àlùkùránì tó ló ń sọ̀rọ̀ àlùkùránì àbú. òun náà lọ́lọ́run ọba tó dá wa. irọ́ ní Allah ló ń sọ̀rọ̀. táwa ni ẹjọ ẹ má bínú ẹjá ṣe báyìí ẹjọ àkànbí ẹ má ẹjọ. Allah sì gidi ni ẹ̀jẹ̀ yẹn náà dẹ̀ fi ń bọ iṣẹ́ kú ló máa ń rọyàn. Ọlọ́run ọba Olódùmarè ìfẹ́ ni. Inna lillahi wa inna ilayhi raji'un. kíkẹ́ àtọ̀là fọmọ bá nẹbí Muhammadu. Àgàbí ti sọnù nípa ó ti sọnù. irọ́ kíní sùúrù ẹjọ kíní rough lálẹ́ ẹjọ ẹ jẹ́ kémi ọ sọ̀rọ̀ náà. Abu Aisha ẹni sùúrù ẹjọ. Àkànbí lọ́rùn lẹ̀ lákànbí ṣe fún yín ẹ jẹ́ kí ìyàwó tèkì bóyá orí bẹ́ẹ̀dì mi kọ́ ni mo wà tí mo fẹ́ sùn yìí. yóò tẹ̀ wá lè ronú wọn nílàkà ìkẹ̀kẹ̀ èmi tí mo wà lórí bẹ́ẹ̀dì mi tí mo fẹ́ sùn ni mo sọnù wọ́n ń wá mi kiri láìsẹni tí báńdíìtì jí gbé ẹ sì gọ̀ báyìí ná ẹ bá fẹ́ sọ̀rọ̀ ẹ kọ́kọ́ sọ̀rọ̀ yẹn síbi ọwọ́ yín kẹ wá gbóòórùn ẹ tó sọ jáde ìgbòdòdó ọ̀rọ̀ náà ni ó lè bí sọ̀rọ̀ ẹ wà lórí bẹ́ẹ̀dì mi mo fẹ́ sùn báyìí ó ní mo sọ. ẹjọ jẹ́ kí aláwa ìfẹ́ ẹ̀ǹgéjì wọn. ẹjọ náà ẹjọ ẹ má jẹ́ kí kíní ìsún mi ẹjọ ó ti rough jù náà for the last couple of minutes sọ̀rọ̀ everybody ti dákẹ́ ó yá sọ̀rọ̀. Oh my goodness gracious. All right Abu Aisha. Naam. Ẹ sọ wípé àyà tí mo kà ìbí mo ṣe kà kò dáa kí n kọ́kọ́ no problem ó yá mo máa mute nísìn ẹ kà á fún wa ní lárúbáwá ẹ dẹ̀ tú ẹ ṣe. Naam. ẹ̀ka lè tí àfàyàn bá ti dáhùn so ẹ̀ka lè mo ń bọ̀ mo sì wá ń bíbà yìí.
Gbogbo ilé ẹja power tap ẹjọ. وما أرسلنا من رسول إلا بإذن قومه ليبين لهم فيصد الله من يشاء ويهدي من يشاء وهو العزيز الحكيم. níbi àyà yìí ntí Ọlọ́run bá ń sọ wípé Ọlọ́run bá sọ pé òun ò ní rán òjíṣẹ́ kan ní iṣẹ́. Allah ló ń sọ̀rọ̀ ń bẹ Allah. Kò sí ń tọ́kì mi pẹ̀lú àti àwọn. ẹ̀tọ́ bá ti lè lo Allah ń bí bọ́lẹ̀ àbá ìfọ́sẹ̀ wa Allah là ń lò ní Allah. Àkànbí farabalẹ̀. Allah là ń lò tó bá ti lè lo Allah bọ́lẹ̀. Kí ni ìyàtọ̀ láàrin Allahu àti Ọlọ́run? Sìgìdì ni Allah, iṣẹ́ ikú ló máa ń ràn yẹn, ẹ̀jẹ̀ yẹn náà fi ń bọ́. Lọ́lẹ̀ gbọ́ wá sí àmírù Jésì. Lọ́lẹ̀ gbọ́ wá sí àmírù Jésì. Ok, Ọlọ́run bá Allah sọ wípé ó ń bá Allah ni Allah sampe ó lè lo Subhana Ta'ala. Ọmọ Saki kí ló ṣe ẹ́? Allah ọmọ Saki kí ló ṣe ẹ́? In tó rọ̀ mí lọ́rùn láti fi sọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí. Ọlọ́run ò sínú Kùránì, inú English gan kò sínú àwọn tó kọ Kùránì Yorùbá ní Allah náà lò. So Allah kì í ṣe Ọlọ́run gaskiya. Allah ikra idina sirotol mustaqim. Ọlọ́run bá ọba lékè ọlá. Allah. Ọ̀dà Allahu tó ga ju gbogbo nǹkan lọ. Ọba àgájú sọ́mọ̀ lákò kan wá lẹ́yìn kọ́rọ̀ owó. Ó ń sọ fún wa nínú ayé yìí pé Oh my God, ẹ wo, I'm tired though. Ipe òun ò ní rán òjíṣẹ́ kankan níṣẹ́ àyàfi pẹ̀lú èdè rẹ̀. Sóyè o pẹ̀lú èdè rẹ̀ ni òun fi rán òjíṣẹ́ yẹn níṣẹ́ sí àwọn ènìyàn rẹ̀. Nítorí kí wọ́n bá fi lè ṣàlàyé ẹ̀sìn wọn fún wọn. Ipe tí Ọlọ́run bá fẹ́rẹ̀, ìtí Ọlọ́run bá fẹ́rẹ̀. Sóyè. Ok, àwa tá wá ṣe ọmọ Lárúbáwá, tá jẹ́ Yorùbá, àbí English, àbí Tápà. Báwo ni? Àbò ẹ kọ́kọ́ tú àyà ìtàn ẹjọ́ from beginning to end. Nǹkan tó fi dàrú mọ́ gbogbo yín lọ́wọ́ nìyẹn pé ẹ lè tú àyà Lùkùránì lógere. Ẹ mọ̀ sọ pẹ̀lú bàyà ni, pẹ̀lú àlàyé, ẹ lè tú lógere. No, ẹni sùúrù, Mr. Nǹkan tó dàrú mọ́ yín lọ́wọ́ nìyẹn pé kódà ẹ máa gbọ́ bí àyà Súrátù Ibrahim yìí. Mr. Abu, I'm asking you to wait. Ẹni sùúrù, ẹ gbọ́ títí wọn. Come on. Ẹni sùúrù Abu Aisha, mi ní pé kẹ́ má ṣàlàyé ẹ̀. Ṣé mo pé a ní nǹkan tó ń pè ní tafsir. Tafsir ló máa ń ṣàlàyé àyà fúnra rẹ̀. Wọ́n bí èmi gan dá tafsir whatever. Wọ́n bí èmi gan dá pé kí n tú àyà fúnra mi. Ṣé understand? And with all due respect, wọ́n bí ẹ̀yin náà dá in the sense pé àwọn scholars wọ́n ti ṣiṣẹ́ wọn. Àwọn ló máa ń ṣàlàyé fún wa. Nǹkan táwa kọ̀ fẹ́ lálẹ́ ni pé ẹ kọ ká word for word ẹ sọ nǹkan tó sọ nù ẹ̀. Ẹ bá dẹ̀ fẹ́ aka tafsiri. Ẹ ṣe. Èyí tí wọ́n á fi wá kọ́ àwa tó fi yá wa ni pé Àlùkùránì ò ṣe tú lógere kọ̀ọ̀kan máa ká lọ báyẹn. So ẹ mọ̀ ṣe bàyànà rẹ̀ ni. Ní pé eléyìí tọ́lọ́run wíyà yín o, tọ́ bá lọ wo súrà báyìí, ní tó gbà lérò rẹ̀ o tí ó fi yéèyàn. Ibi tí ẹ̀yin ti sọnù nìyẹn. Ìjókòólẹ̀ wípé mo fẹ́ tú àyà Lùkùránì lókèrè. Listen to me. Wípé mo fẹ́ tú àyà Lùkùránì lógere. So kò sí oníkọ̀. Ọmọ kọ́ sí nínú Kùránì pa àlè tú Kùránì lógere. Inú Àlùkùránì náà ló wà. Àmọ́ kò lè yé ẹ̀yin. Kò lè yá àwọn ta ni. Sọ ọmọ kí ó tó wa ni. Ọmọ wa kan bí ọlọ́ba tọ́ pé kìí gbégun ní tún nǹkan tí wọ́n kọ síbẹ̀ òun náà kọ English yẹn. Láwọn ẹgbẹ́ lómi sọ̀rọ̀ wọ́n ti drop ẹgbẹ́ lómi sọ̀rọ̀. Ògèrè kọ́ òkèrè ni. Olówó Èkó máa ya yín kù. Ṣé yé mi báyìí nísìnyí mo rò pé ń gbọ́. So Allah sọ fún anu Al-Qur'an wípé wa ma arsalna min rasulin
a ò rán òjíṣẹ́ kan illa bilisani qawmihi àyàfi pẹ̀lú èdè àwọn ìjọ rẹ̀ liyubayyina lahum kó lè bá a lè ṣàlàyé ọ̀rọ̀ àwa Ọlọ́run fún wọn. Fayudillullahu man yasha'u ẹni tó bá wá wo Ọlọ́run ọba ni ó sọnù látara rẹ̀. Àfà Allah ẹni tó bá wo Ọlọ́run ọba náà ni. Allah àfà Allah. tó bá wo Allah. Ẹ ṣe. gbọ́yìn ẹni tó bá wo Allah ni yóò fi mọ̀nà látara rẹ̀. Huwa al-azizul hakim. Allah tẹ̀sán sọ yìí òun náà ni ọba abiyì ọba ọ̀jọ̀gbọ́n. Ẹ jọ̀ọ́ mo ti rí bẹ́ẹ̀ ṣe ń treat àwọn látàrọ̀ but I would like you to go gentle on because ṣe mọ̀ n tí ò mọ̀ yẹn lára tẹ́ bá ti lu Allah ṣe rí pọ́blẹ́mù tèmi ni pé tẹ́ bá ń lu Ọlọ́run fún Allah tẹ́ bá ti lu Ọlọ́run fún Allah èmi kò tí kan tí mo fẹ́ bá yín dá sí aláwa ìbú ti tó fún yín. ẹ mọ̀ pé ìgbìnṣe tí ẹ̀ wà yóò zìmọ̀ tẹ́lẹ̀ ní tèmi ń tẹ̀lé àdìsọ ní sókè ẹ sọ pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ dá mo ti tú báwọn. Okay, so mo ti tú sókè next. ta ló máa ń ṣèyàn lọ́nà according to this ayah? ẹni tó bá wo Ọlọ́run ọba ní ṣì lọ́nà. So Allah ló máa ń ṣèyàn lọ́nà. mo ti answer pé mo ti dá lóhùn pé so Allah ló máa ń ṣèyàn lọ́nà. No problem. Ta ló máa ń tọ́yàn sọ́nà? Allah yẹn náà gan ni, right? Tó bá fẹ́. Okay, so question mi ni wípé kí ni iṣẹ́ Iblis àbí iṣẹ́ ìtàn nínú Islam? Tó bá jẹ́ pé Allah ló ń ṣìyàn lọ́nà tó ń misguide àwọn èèyàn, mo kàn wá bí kí ni offense Iblis àbí kí ni iṣẹ́ ṣèitán nínú Islam? Tó bá jẹ́ pé Allah ló ń ṣe méjèèjì. Kò sí ní tó ń jẹ́ pé iṣẹ́ ṣèitán nínú Islam. That's the first point. Gbọ́n ohun tó ń sọ, can you hear what he say? Ohun wọn kò loud, tó bá lè make it louder. Mr. Toha, tó wù yín báyìí wà louder ẹ. Ẹ check your mic, you make sure you are not covering your microphone. Náà gbọ́ yín dáadáa, gbóhùn yẹn sókè, louder please. Ọlọ́run Allah mention nínú Al-Quran nínú àyà kan nígbà tí ọ̀rọ̀ láàrin òun àti Adam tó ṣẹlẹ̀ bàbá ńlá bàbá wa Adam. So gbà tó wáyá tó rọ lọ tí Allah wá sọ pé ó dáa Iblis o máa lọ o èmi Allah mo ti lé ẹ kúrò nínú ibi báyìí. So ìgbà ṣèitán wá sọ lọ́jọ́ yẹn wípé ìrẹ́ Allah o ṣó orí àwọn ẹrú rẹ̀ yìí inú àyà Al-Quran nínú Quran náà ló wà o inú àyà Al-Quran náà ló wà o ó ní nínú àwọn ẹrú rẹ̀ yìí màá dí wọn níwájú ẹ mọ̀ pé róòlù ẹ̀bẹ̀ lọ́ọ̀ tèmi màá dí wọn níwájú mi ò ní jẹ́ kó rí ìmọ̀nà màá dí wọn lẹ́yìn mi ò ní jẹ́ kó rí ìmọ̀nà ọ̀tún wọn òsì wọn àkọ́kọ́ nìyẹn ẹ̀kejì àwọn tí ò dáa àwọn nǹkan tí ò dáa màá jẹ́ kó rẹwà lójú wọn débi pé they will feel like okay I'm entitled to this thing nítorí ẹ kí n máa ṣe gangan ní fazayyana lahumu ṣèitọ́nù a'malahum ṣèitọ́nù ó jẹ́ kí iṣẹ́ yẹn kó jọ ohun tó dáa lójú wọn tí yóò sì fi wù wọ́n láti ṣe. Now question kan máa generate láti bẹ̀rẹ̀ question yẹn dẹ̀ ni wípé ṣebí a ti sọ wípé Allah ní fi èèyàn mọ̀nà a dẹ̀ ti sọ wípé Allah ló ń ṣìyàn lọ́nà àbí bẹ́ẹ̀ kọ́ ni torí ẹ ti béèrè ìbéèrè ti dá lóhùn bẹ́ẹ̀. Okay, so now listen ẹ kọ́ lọ mọ̀ gbogbo ní ìgbàgbọ́ tiwa ó lè má jọmọ́ ti ní wípé gbogbo ohun tí ẹ fẹ́ dà láyé Ọlọ́run ti mọ̀ Ọlọ́run ti mọ̀ débi wípé kódà tó bá padà wá sọ́dọ̀ rẹ̀ báwa ṣe gbà wípé àjíǹde wà o tó bá padà wá o ibi tó padà já ọ̀rọ̀ rẹ̀ sí lélẹ̀ so Allah ti wulẹ̀ mọ̀ pé eléyìí o intan sọ́mọ̀ ni pé òkè Allah ti mọ̀ pé eléyìí o ìrà ànábì o tó bá dààmú pé gba Islam gba eléyìí gbàgbà kò ní í dẹ́ ẹ lóhùn ọ̀rọ̀ àfilẹ̀ síbẹ̀ torí pé wọ́n fúnra rẹ̀ ò lè ṣe kíni ò lè fọ̀nà mọ́ ó ń bẹ nú àwọn ará ilé àwọn tó jẹ́ family ànábì tó jẹ́ bí bàbá rẹ̀ àbí ẹ̀gbọ́n bàbá rẹ̀ tó jẹ́ wípé ànábì ń tún láti bẹ̀ pé persuade pé please accept Islam ó ní kò gbà ànábì ní pé ó dẹ̀ ṣe rárá sànábì ẹni tànábì nífẹ̀ẹ́ ni Ọlọ́run àti ànábì pé òkè ìrà ànábì o innaka lan tahdi man ahbabta o ò lè fi ẹni tó bá wù ẹ́ o ẹni tó bá pò nífẹ̀ẹ́ sí o ò lè fi rú ẹni ẹ̀ mọ̀nà inna Allaha yahdi man yasha Ọlọ́run pé ẹni tó bá wù Ọlọ́run ọba
òun ní fi mọ̀nà mo ti dáhùn ìyẹn so ẹ ti fẹ́ sọ̀rọ̀ nípa pé èdè tá a rán wọn sí màá tún fẹ́ kẹ́ tó béèrè yẹn náà. ṣe rí pé mo jẹ́ kẹ́ ẹni sùúrù ṣe rí pé mo jẹ́ kẹ́ land me interrupt right mo fẹ́ ká ṣe jẹ́jẹ́ ṣe get mo like bó ṣe ń lọ smoothly so no problem ṣé mo lè bí in question àbí ẹ fẹ́ complete nǹkan tẹ́ fẹ́ sọ kí n tó continue I would like to respond to some of the things that she saw. Okay. Ṣebí Allah náà ló dá Jahannam hellfire right? Ẹ jọ̀ọ́ ẹ má bínú. Ta ni Allah dá iná fún precisely? Ẹ ṣé. Ó dá iná fún gbogbo àwọn tó bá sọ pé kí wọ́n ṣe dáadáa tí ò tẹ̀ láṣẹ rẹ̀ ó dáná fún wọn pé ibi tí wọ́n padà sí nìyí. Okay. So ẹni tí Allah bá ṣì lọ́nà ṣé ó tọ́ kí Allah ṣì punish ẹni yẹn tó dẹ̀ jẹ́ pé òun ló ṣì lọ́nà? Mo ń build up point mi ni ẹ sọ wípé Allah ó dá iná fún àwọn tí ò bá tẹ̀lé òfin ẹ̀ right? Adẹ̀ṣẹ̀ká níbí bá ní pé Allah ó máa ń ṣì èèyàn lọ́nà tó bá fẹ́. So mo wá ń bi yín àwọn tí Allah ṣì lọ́nà fúnra ara ẹ̀ yẹn ṣó tọ́ pé kí Allah tún wọ́n wọn sínú iná? Ṣe rí pé setup ni. Kì í ṣe setup bẹ́ẹ̀ ni. Okay, ẹ ṣàlàyé bí kò ṣe ń ṣe setup. Bí kò fi ń ṣe setup ni pé there is one thing about religion that makes religion differ from philosophy. Ṣé ń gbọ́ mi? And what is the thing ni wípé tí wọ́n bá ṣe tó o bá ti lè ronú dáadáa tó bá ti lè reflect because both ó ń ṣe wá ní pé way of life àbí there will be some things tó jẹ́ wípé nínú ẹ̀sìn yẹn o gbọ́dọ̀ gbà bẹ́ẹ̀ ni ó tó lè wá make sense sí wọ̀ but to me personally to gbogbo àwọn tá a máa ń tẹ̀lé ọ̀nà yẹn o gbọ́dọ̀ gbà bẹ́ẹ̀ ṣe get bẹ́ẹ̀ ní sọ kì í ṣe setup bó ṣe rí gangan nìyẹn ẹni tó bá ti ṣe ń tọ́lọ̀ òun ò fẹ́ yóò fi sínú iná tó dá as ẹ̀san rẹ̀ pé mo wá sọ pé what if tó bá jẹ́ pé Allah ló ṣí ẹni yẹn lọ́nà because Mr. Toha ẹ ti gbà nínú ayàtàṣẹ̀ká wípé yes Allah ń ṣìyàn lọ́nà ó dẹ̀ tọ́yàn sọ́nà depending on whatever he wants nǹkan tó bá wù ló máa ṣe no problem. mo wá bí àwọn tí Allah tó ṣì lọ́nà yẹn ṣé ó make sense pé ẹni tó ṣì èèyàn lọ́nà on purpose ó wá fẹ́ rán àwọn èèyàn yẹn sínú iná? Mi ti get explanation tẹ fún mi. Ẹ tún explain. Okay, mo ń gbọ́ yín torí ẹ jà mí bọ́ nísìnyí mo ń gbọ́ yín. Mo ní ẹ tún kíní yẹn explain kò tí make sense to me nǹkan tẹ́ sọ. Mo sọ wípé ẹni tí Allah tó mọ̀ọ́mọ̀ ṣì lọ́nà ṣé ó tọ́ pé kí Allah ó máa wá rán ẹni yẹn lọ sí Jahannam? Bẹ́ẹ̀ni. Yes. Ẹjọ́ báwo ló ṣe make sense ẹjọ́? Báwo ló ṣe make sense to you? Because it makes sense to me. Ìdí tó fi make sense to me, òun dẹ̀ mo ní sọ lẹ́ẹ̀kan yẹn wípé religion is different from philosophy. Religion is static. Bó bá ṣe gbé wá ló ṣe máa gbà according to faith ìgbàgbọ́ pé bó ṣe wà ní ìbúdẹ̀ ṣe máa gbà ni. So it makes sense to me 100%. Bó dẹ̀ ṣe make sense to most of our Muslims nìyẹn. So ẹ ti dé ẹ̀rọ pé à ń dáhùn according to our perspective. No, you are not answering the question. You are just saying you don't understand it because you are not a Muslim. So try to help me understand it, Ejo. Mo ń gbọ́ yín because mi sọ pé mi understand so mo ń gbọ́ yín. Mo ti dáhùn question ni pé okay ó ló dáhùn. Mr. Adeleke, can you let me rephrase it? Olówó Èkó, can you help me rephrase this question because bóyá I'm not asking in an appropriate way. Me understand or can anybody help us? Allah ò lè ṣìyàn lọ́nà. Mr. Adeleke, bóyá kẹ́ gbóhùn sókè. Àfà nǹkan tí wọ́n ń bi yín léèrè ni wípé wọ́n ní wáyé tí Allah tó fi set gbogbo wa up ṣe you understand set up nìyẹn náà ìgbà tó ti dáná tó ti dálù jẹ náà wọ́n ló dẹ̀ fẹ́ ṣì àwọn kan lọ́nà for what reason àwọn tó bá ṣì lọ́nà yẹn gbóná ń lọ so àwọn nǹkan tí wọ́n bi yín léèrè nìyẹn. Ẹ̀rọ ṣe ń gbọ́ mi báyìí. Yes. Hello. Àti ń gbọ́ yín.
sẹ́yìn rí accept up èmi ò rí accept up ṣe get bẹ́ẹ̀ nísìn àwọn òkè yóò yá ń sìn ká wá wò báyìí pé àwọ̀